Olúbòkí àti Òkè tó jẹ́ ọba pàtàkì nílẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ àwọn darandaran tí wọ́n ń dààmú aláàmúlò kan nínú gbogbo Yorùbá sì wọ́n dákẹ́ nítorí àwọn pàkìtì kan gbàgbà Yorùbá á sì sọ̀rọ̀. Àwa dárọ̀ náà lásán ní ìgbòho. Ẹni Yorùbá ò lè jọ, ẹ má fọ́n ta lọ́rọ̀ sọ, kọ́ má bá mọ̀dé abájọ wa, ẹ̀tàn náà fi bàṣẹ sí lọ́wọ́ wa, òye wa, níṣẹ́ náà brainwash wa torí tó bá dìgbà tán fẹ́ mú wa, náà sì bàṣẹ sí lọ́wọ́ wa, Yorùbá ẹ ti ń sùn, àní ẹyẹ sùn, ó yẹ ẹ ti máa sùn, kọ́ má padà mú wa ní ogun èṣù, lórí ogun ń bọ̀ ogun ẹ̀ tètè ta múra o. Ìjọba ẹ̀yin ọba wa ṣe bẹ́yìn náà ni bàbá wa ẹ má lajú ní ìsìlẹ̀ kájéèjì kó gba ilẹ̀ wa wọ́n yẹ pa àwọn èèyàn wa lójú yìí ẹ jẹ́ kó bá padà sáyé ọba káṣe kán lè padà sẹ́nu ọba olóṣèlú gbọ́dọ̀ máa kàṣẹ ọba ṣèbí ẹ̀ gangan náà pè ní ìjọba ìfúnpẹ́ tí Yorùbá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré lọ́wọ́ yìí ẹ dúró déédéé kí tẹ́nàtì má padà dé onílé. Yorùbá ẹ ti ń sùn, àní ẹyẹ sùn, ó yẹ ẹ ti máa sùn, wọ́n má padà mú wa ní ogun èṣù lórí ogun ń bọ̀ ogun ẹ tètè ká múra o, ogun ń bọ̀ ẹ jẹ́ ká múra o, Yorùbá. Ìjà yìí kì í ṣe ìjà Sunday Igboho nìkan, ìjà gbogbo Yorùbá, ó yẹ dìde. Ẹ̀yin alágbára àsìkò ti tó wọn kì í sọ fáfọ́jú kò jọ ń rọ̀ òun kan máa mọ̀ ẹja ọlá kan tí ó yọ ẹja gbomi lábàáná ìgbọràn sùn jẹbọ rírun ẹjẹ kó tó àlàkò lójújú kò sẹ́ni bọ́dì tó lè nínú Yorùbá ló dalẹ̀ jù ẹ má fi bínú ẹ̀rù yìí tó bá ẹ̀yin Yorùbá gbogbo Yorùbá ẹ̀rù yìí tó bá ẹ̀yọ́ yìí nínú òkun lẹ́gbọ̀n tí ẹ̀rù yìí tó bá ṣe máa jẹ ọ̀la yín ẹ̀rù ìtò ẹ̀yin lẹ́dálẹ̀ Abíọ́lá kọ́lọ́ ẹ̀rù ìtò ẹ̀yin lẹ́dálẹ̀ tó dé ilé àgbọn ẹ̀rù ìtò ìjọwọ́ wa ni Yorùbá máa gbọ́n ẹ̀rù ìtò Yorùbá gbọ́n àtẹnusẹ ló ń pa wọn ẹ̀rù ìtò ṣé kò ní kápẹ́ olóko ẹ̀rù ni ẹ̀rù ìtò ọmọ aláṣọ wa wà kìsà ó tún fẹ́ ní ẹ̀rù ìtò ọmọ ẹ̀rọ ó tún dùnú ẹ̀rù ìtò ọ̀dọ́ rẹ̀ ṣàǹfààní fún wa náà tí kò lọ ẹ̀rù ìtò ó ti pẹ́ tí Yorùbá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré lọ́wọ́ ní ẹ̀dùn dédé kí tẹ́nàtì má padà dé onílé. Ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ Sunday Igboho nìkan gbogbo wa ní o àṣìdáadáa olóṣèlú wà wọ́n lọ ní gbogbo ẹ̀yìn àgbàgbà ọba ọlọ́wàdàkẹ́ ọlọ́ọ̀ṣà aláàfin àwùjalẹ̀ aláàfin ṣọ̀ún ìwọ̀nsọ̀ alára àjẹ ọ̀rọ̀ àkárí ìbàdàn ìbàbà ẹ̀sọ̀rọ̀ wọn àdàkẹ́ bàbá dàkẹ́ bàbá dàkẹ́ wọn tó bá dé sí. Ó yá sọ̀rọ̀ sókè ẹ̀yin ọba Yorùbá àgbàgbà ọmọ tó ti ga orin láti bàbá mẹ́lọ́ọ̀dù ẹ̀pẹ̀ mi lákọ̀ọ́yìn ọba. Ẹ kúrọ̀lẹ́ gbogbo ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbáláyé a kí n pé ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán according to the time ibi tí ẹnì kọ̀ọ̀kan wa bá wà jákèjádò gbogbo àgbáláyé a kí n pé a kú ọjọ́ méjì a kú ọjọ́ mẹ́ta a kú dédé àsìkò a kú òrùrù yìí òrù tó mú fẹ́rẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́ tá a wáyé a kú òrùrù náà a dẹ̀ báríkà ìsinmi ìní ìsinmi aláyọ̀ ni Ọlọ́run Elédùmarè máa bá mi ṣe fún ẹnìkọ̀ọ̀kan yín gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá ẹ̀ ní jìnsù náà fi hàn gbogbo wa ní jìnsù náà fi àrí bá ti ṣe àárọ̀ náà gbígbà ọ̀nà gbogbo wa ṣì ọ̀nà wa là gbogbo wa tí a gbé òun tọ́ dání tí à ń jà fún òmìnira àní fi ẹ̀mí wa ò ní bá lọ ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ náà ló máa délẹ̀ lérí ayọ̀ àti àlàáfíà
a kí gbogbo yín lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sí orí ètò ti èní tí a pè ní Sunday Service Awareness for Yorùbá tí a ní ó ń tẹ̀síwájú. Gẹ́gẹ́ bí a ti máa ń sọ fún yín, a máa ń sọ a ní Koiki Media, we are the last man standing of this struggle tí a ní jẹ́ kó sún wa, tí a ní jẹ́ kó rẹ̀ wá. Ohun tí ó bá máa gbà òun ni a máa fi fún láti lè bọ́ kúrò lóko ẹrú tí ò sí ẹnikẹ́ni, tí ò sí èèyàn kéèyàn tó máa dí wa lọ́wọ́. Nítorí pé ọmọ Yorùbá kan náà ni gbogbo wa. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹja fúnra, ẹja fúnra, ẹja fúnra, ẹja fúnra. Ẹ má jẹ́ kí àjòjì tí ò mọ bí ilẹ̀ Yorùbá ṣe tẹ̀dó, tí ò mọ bí history Yorùbá ṣe jẹ́, ọmọ tó wá tí Sultan Sokoto, ọmọ àlè tí pé wọ́n gbé oyún ẹ̀ wá láti South Sudan tó wá fẹ́ máa ṣe rádaràda lórí ilẹ̀ wa. Ẹ jẹ́ ká jẹ́ kó yé wípé ibi báyìí Yorùbá ló ń pe bí, ilẹ̀ Yorùbá ni wọ́n ń pe bí, ilẹ̀ Yorùbá ni wọ́n ń pe bí, ibi ò belong sí ilẹ̀ Sudan. Ilẹ̀ Yorùbá ni bí. Ohun tó lè ṣe lẹ́ẹ̀rin ọmọ Haúsá tí ó máa mú jẹ, ẹ jẹ́ ká sọ fún un wípé kò lè jẹ lọ bí báyìí. Ilẹ̀ Yorùbá ni bí, kò possible kó jẹ lọ. A máa fi yé pé ọmọ ọkọ làwa, àwa dẹ̀ máa jẹ́wọ́ ọmọ ọkọ fún. Mo tara bẹ́ẹ̀, mo kí ẹ̀yin gbogbo olólùfẹ́ wa tẹ́ ti darapọ̀ mọ́ wa lẹ́ẹ̀kan sí. Bí ẹ ti ń darapọ̀ mọ́ wa lé ojoojúmọ́ tí a bá ti ń ṣètò, mo gbàládùra Ọlọ́run ọba Elédùmarè tó ṣílẹ̀kùn ọjọ́ ìní, á bá mi dúró tì yín, á dúró ti ẹbí yín, á dúró ti gbogbo nǹkan tó ń mí nínú gbogbo nǹkan yín àti létí omi. Ọlọ́run Elédùmarè á bá mi dúró tì yín, á máa ró yín lókun àti agbára tẹ́ fi máa continue láti máa darapọ̀ mọ́ wa. Ẹ jọ̀ọ́, mo gbàládùra lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tẹ́ bá darapọ̀ mọ́ ètò yìí, ẹ bá wa share, ẹ bá wa share. Bí ẹ ti ń share, mo gbàládùra ẹ ní fọwọ́ yín, ẹ ní fi gbọ́mọ sí. Mo gbàládùra lẹ́ẹ̀kan sí, ẹ ní fọwọ́ yín sẹ́, ẹ ní fi gbọ́mọ sí. Gbogbo ọwọ́ tẹ́ bá fi ń share, tẹ́ fi ń comment, ẹ ní fi gbọ́mọ sí. Ẹ bá wa share ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ kí kó go viral, kí àwọn ọmọ Yorùbá kan tó wá listen sí ètò ti èní. Nítorí pé agbára ni mídíà jẹ́ fún struggle. Agbára ni. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní ara ìjà ni eyín wà. Ara ìjà ni eyín wà. Agbára wa, ìkan lára àwọn agbára wa ni wípé ká fi social media ká fi bayé wọn jẹ́, kàdí kan mọ̀. Mo wá ní kí ẹ̀yin bàbá lẹ́yìn ìgbà tí mo ti kí gbogbo àwọn followers wa tán, mo tara bẹ́ẹ̀ mo kí olóyè Májàsọ́lá Bàmí Ìgbòho Òòṣà, akíkanjú ọkùnrin. Akọ́ṣẹ́ ni bàbá ń ṣe. Akọ́ṣẹ́ ni o. Akọ́ṣẹ́ ni bàbá ń ṣe gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀. Kò ní sú yín, kò ní rẹ̀ yín bàbá. Ẹ̀mí yín ò ní bá lọ. Ẹ̀mí àwọn ọmọ yín ò ní bá lọ. Ìjà tí ẹ̀ ń jà yín, mo gbàládùra ẹ máa kó wa délẹ̀ lérí. Mo tara bẹ́ẹ̀ mo kí bàbá Professor Banji Akíntóyè. Bàbá tí ẹ̀ ń fi arúgbó ara tẹ́ fi ń jà fún Yorùbá, tí ẹ wò pé ẹ ti dàgbà. Ẹ dẹ̀ wò pé ẹ ní ẹ̀tọ́ nínú Nàìjíríà láti pé kẹ́ sọ pé kàn bá yín fún ọmọ yín lípò kan. Pé ọwọ́ kan lẹ máa béèrè tí wọ́n dẹ̀ máa fún ọmọ yín. Ṣùgbọ́n ẹ̀rù yẹn, ẹ̀ ń rò wípé ọjọ́ ọ̀la ló ṣe kókó pé kẹ́ jà fún wa, kẹ́ kó wa kúrò lóko ẹrú. Mo wá gbàládùra àníwá yín tí ń gbà tá bá dé ilẹ̀ ìlérí náà. Bàbá Professor Banji Akíntóyè ṣe gan ni. Mo tara bẹ́ẹ̀ mo kí ọ̀gá mi, ẹni dáadáa, ẹni pàtàkì, Mr. Ọláyẹmí Koiki Media tí wọ́n di ní ìkànnì Koiki Media. Koiki Media will bring the work closer to your doorstep. Ọ̀gá mi, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú kó lè dá, ẹ kú ìfọmọ ènìyàn ṣe. Bẹ́ẹ̀ ti ń sá kiri lọ́tùn lósì nítorí kí Yorùbá lè bọ́ kúrò lóko ẹrú. Mo gbàládùra àníwá yín tì o. Òde tí wọ́n máa ń lọ tí wọ́n ń padà, ní bá wọn lọ rú ẹ̀. Mr. Ọláyẹmí Koiki, mo gbàládùra ní bá wọn lọ òde tí èèyàn máa ń lọ tí ò ní padà. Ní bá wọn lọ rú ẹ̀. Ọwọ́ pápá ayé ò ní bá yín o. Ẹ ṣé gan ni, ẹ kú àtìlẹ́yìn wa gbogbo gbà. Mo tara bẹ́ẹ̀ mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbáláyé, gbogbo ibi tí ọmọ Yorùbá sodo sí, gbogbo ibi tí a tẹ̀dó sí. Tí ti lọ dé Brazil,
America, UK, France, Germany, gbogbo ibi tí ọmọ Yorùbá tó wà jákèjádò àgbáláyé ni mo ti kí gbogbo wa pé ẹ kúrọ̀lẹ́, ẹ kú afẹ́fẹ́ rẹ́, a dẹ̀ tún kú ojú lọ́nà rally wa tó ń bọ̀ níwájú, a kú ojú lọ́nà, Ọlọ́run bá máa bá wa, ó máa gba ilẹ̀ wa fún wa. Wá tara bẹ́ẹ̀ mo kí bàbá wa Chief Imam ilẹ̀ Yorùbá, bàbá ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú kó lè dá bàbá, àrọ́wọ́ yín, pàǹpẹ́ ayé ò ní bà yín o, ọwọ́ ayé ò ní bà yín, ẹ kó adélẹ̀ lérí bàbá Chief Imam Ìlọrin, tó tún jẹ́ Chief Imam gbogbo ilẹ̀ Yorùbá pátá. Mo kí yín bàbá, ẹ kú ètò, gbogbo ohun tí ẹ ń tò ó máa bọ́ sí láyọ̀ àti àlàáfíà. Mo tara bẹ́ẹ̀ mo kí bàbá mi Mr. Akínọlá George wípé wọ́n kú iṣẹ́ náà, wọ́n kú iṣẹ́ takuntakun, wọ́n kú kó lè dá. Mo kí gbogbo àwọn tó ń ja ìjàgbara pátápátá wípé àkú iṣẹ́, àkú ìfọmọ ènìyàn ṣe, adélẹ̀ lérí lágbára àṣẹ Èdùà. Mo wá tara bẹ́ẹ̀ mo kí àwọn kábíyèsí ilẹ̀ Yorùbá pátápátá tí wọ́n ti jáde fún ẹ̀sìn Sharia law tí wọ́n ní wọ́n ń gbé bọ̀ nílẹ̀ Yorùbá, tí wọ́n fẹ́ lo opportunity láti lè fi da ẹ̀rín wa rú, bí wọ́n ṣe fi èdè àìyedè sí ẹ̀rín Ìlọrin lọ́jọ́ kìíní àná, tí wọ́n fi ọgbọ́gbọ́n tí wọ́n gbabẹ̀ wọlé, tí wọ́n tán wọ Ìlọrin, tán gba Ìlọrin, wọ́n fẹ́ ṣọ́tà Sókótó, àbùkù ló máa kàn last. Bẹ́ẹ̀ ni ẹni tí ò tó ní dìnàdéni tó ń dìnàdéni ní ọ̀rọ̀ ẹ̀, àjẹkún ìyà ni yóò jẹ ṣọ́tà Sókótó, àjẹkún ìyà ni yóò jẹ ẹni tí ò tẹ́ni náà tí ń dìnàdéni, àjẹkún ìyà ni yóò jẹ ṣọ́tà Sókótó, àjẹkún ìyà ni yóò jẹ ẹni tí ò tó ní náà tó ń dìnàdéni, àjẹkún ìyà ni yóò jẹ. Ojú àwọn Haúsá ti là, ṣọ́tà Sókótó tún wá wò pé ọgbọ́n wo ni kóun tún dá, ṣé kóun tún gbórí wọ ilẹ̀ Yorùbá, kò wá mọ̀ pé ìgbà tí wọ́n ń darí àwọn kábíyèsí wa, tí ṣọ́tà Sókótó ń darí kábíyèsí wa, ó ti kọjá. Mo kí Èwí Adó Èkìtì nítorí pé bàbá yẹn jáde síta, wọ́n dẹ̀ sọ fún wọn wípé tán bá gbìyànjú ẹ̀, tẹ́ ẹ bá dánwò ẹ kàn dín nínú iyọ̀. Kábíyèsí kẹ́pẹ́ lórí oyè o, ẹ ṣe lè ná tí mo máa ń sọ, ẹ̀yin tẹ́ bá ṣe dáadáa nínú ìrìn àjò tó wà nílẹ̀, a máa sọ tó bá dẹ̀ kù díẹ̀ káàtó, ẹ má rí bí ìbínú, ẹ má fi ṣèbínú, a tó máa sọ náà ni. Tó bá kù díẹ̀ káàtó tẹ́ ẹ bá ṣe dáadáa, a máa sọ, tẹ́ bá dẹ̀ ṣe dáadáa, a máa sọ. Bàbá wa Èwí of Adó Èkìtì, mo kí yín o, kádípẹ́ lórí o, iṣẹ́ takuntakun ni bàbá yẹn ṣe, nítorí pé nígbà tán gbé Sharia law wá sí Èkìtì, bàbá yẹn wọ́n wá jáde síta lọ́wọ́n ara ẹbí, wọ́n ní Sharia law ti fẹ́ bẹ̀rẹ̀ nínú ọjà, ni bàbá bá ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ lójú ẹ̀mí òun, ẹ máa gbé nǹkan tí òun ṣe ti bàbá òun, ẹ máa gbé wá sórí ilẹ̀ ti tèwọn, ẹ wá máa compulsion, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ojú ẹsẹ̀ ni bàbá pé gbogbo wọn wípé tí ẹ bá gbìyànjú ẹ̀, mo gbà fún yín bàbá, nítorí pé ẹ pa àṣẹ yẹn, ẹ jẹ́wọ́ fún wọn wípé àṣẹ sì wà lẹ́nu ọba tiyín. Bẹ́ẹ̀ ni wípé ẹ dẹ̀ lè fi ọwọ́ òsì, ẹ lè fi júwe ilé bàbá yín, ẹ jẹ́wọ́ ọmọ ọkọ, ẹ jẹ́wọ́ ẹ̀ fún wọn. Bàbá ẹ ṣé gan ni, kẹ́pẹ́. Mo wá fi àkókò yìí, mo tún fi wọ̀nù Olúwo of Ìwó, adélé ni o, àwa ò bá wọn kà sí ọba mọ́ from this time around. Adélé, ẹni tí ń délé nílùú Ìwó, mo fi àkókò yìí, mo fi ń jáwé ìkìlọ̀ fún àwọn tó ń bá mọ̀, kán bá wa share program yìí kó dé ọ̀dọ̀ ẹ̀. Ó máa tó kan àbùkù tí àwọn ọmọ Ìwó tí wọ́n bá ṣe bí dìdìrìn, tí gbogbo wọn tó ti mú orí gbogbo wọn tó ti tì sí abẹ́ ẹ̀ tí wọn ò lè sọ̀rọ̀,
àwa máa gbéná wojú ẹ̀. Olúwo of Ìwó, àbùkù máa kàn ẹ́ pẹ̀lú bí o ṣe ń fi ọba wa Ọọ̀ni of Ifẹ̀, bí o ṣe ń fi orí adé wa, bí o ṣe fi ń wọ́lẹ̀ kiri, tí ó gba ẹnu ẹ láti pé kó máa sọ wípé Chief Imam Ilé Ifẹ̀ wípé ó ju Ọọ̀ni of Ilé Ifẹ̀ lọ. Ó sì sọ o, ṣìṣe dẹ̀ ti bá ẹ láti ọjọ́ tí o ti sọ̀rọ̀ yẹn. Mọ̀ pé mo ti jáde fún ẹ lẹ́ẹ̀kan, mo tún padà jáde nsìn. Ṣìṣe ó ti bá ẹ pẹ̀lú nǹkan tí o sọ yẹn. Ṣìṣọ ó ti bá ẹ. Ọba Rashidi, àwọn tó fi ẹ́ jọba wọn mọ̀ pé wọn ò tọ́ sọ́ba. Adelé ni èmi sì kà ẹ́ sí, oyè tó jẹ́ oyè adelé sì ni. Ṣìṣe ó ti bá ẹ o. O ti ṣìṣe, o ti ṣìṣọ. Ìwọ fún ara ẹ gan mọ̀ pé o ti ṣìwí. Ó mọ̀ wípé o ti ṣìṣọ. Rasheed ó ti ṣìṣọ o. Ẹja play orin fún gbogbo àwọn ọ̀dàlẹ̀ nílẹ̀ Yorùbá. Kò sí Nàìjíríà mọ́ o. Nàìjíríà ó ti kú tipẹ́tipẹ́. Láti 2014 àti tó pé 2014 láti pé 100 years. Yorùbá nation àti tó lọ. Ẹ wo gbogbo tẹ́lẹ̀ Yorùbá ò sí gbogbo ẹni tó sọ bẹ́ẹ̀. Bá mi nà wọ́n lẹ́gbàá. Bó bá jẹ́ president ló sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ Yorùbá ò sí bá mi nà wọ́n lẹ́gbàá. Bó bá jámọ̀ sílẹ̀ lókèlè Yorùbá ò sí tó bá mi tán bá mi nà wọ́n lẹ́gbàá. Tó bá jọ wọn ẹ má ṣe ṣáàtì. Ọlọ́run bá mi nà wọ́n lẹ́gbàá. Bó bá Ní jẹ́ ọ̀gbẹ́ni jámọ̀ àwọn tó lọ́dọ̀ mọ̀ sí sí o. nítorí Yorùbá ò ní sí Tó bá ní pín bá mi nà wọ́n lẹ́gbàá. Ọlọ́run jọ ilé kan gbogbo òkun wọn. Àràkópa àwọn tilétilé. Àṣẹ. Ìrìn tọmọtọmọ. Àṣẹ gùn. Lẹ́nu jẹ́ wọn lọ́ba o. Bí olúwo. Ìrìn ìbáwọ́ta. Mi ò di tẹ mọ́ bá àtọ̀. Oúnjẹ fún wa. Bí olúwo. Bá mi rún wọn tilétilé. Àṣẹ. Àṣẹ́gun. Àwọn Fúlàní wọn. Nígbà tá a ti ní àwa Fúlàní wọn, Olúwo ṣe sọ pé kán máa bọ̀. Wọ́n gbé wọn lọ́wọ́. Ẹni wọn lára. Sọ́tà Sókótó. Wọ́n gbé wọn lọ. Wọ́n gbàgbọ́dé fún wa, wọ́n dá wà láyé o, Ọlọ́run ọba wò wá dán, wọ́n pa wá lọ́mọ. Oríire kó pátápátá, wọ́n ti ta gbogbo ẹ̀jẹ̀ pátápátá. A ò bá wọn mọ́ o, lọ́lẹ̀ ìfàní kan máa lọ. Ọmọ wọn torí wọn, lọ́wọ́ àwọn lórí wọn lára o. Nílẹ̀ Yorùbá, àti àfẹ́ Yorùbá ti tó lọ. Ẹni lórílẹ̀-èdè tuntun. Ṣóhun la fẹ́, ṣóhun gbogbo ọmọ Yorùbá pariwo. Iná ń bọ́ Yorùbá pariwo. Ẹ ṣé gan ni, torí ọmọ àlè Olúwo ni mo ṣe play orin yẹn. Torí ọmọ àlè Olúwo tí ó ń sọ fún wa wípé Chief Imam tó bẹ̀lẹ̀ Ilé Ifẹ̀ wípé ó ju Ọọ̀ni of Ifẹ̀ lọ. Rasheed, owó tí o lọ gbà lọ́wọ́ Sọ́tà Sókótó tó ń pa ẹ́ láyọ̀, owó yẹn ti dá ìbànújẹ́ wọnú ilé ẹ̀ láti ní lọ. Owó tí o lọ gbà lọ́wọ́ Sọ́tà Sókótó tí o fi ń ṣe gàlégàlé
tí ó fi ń ṣe àfẹ̀mí kò sẹ́ni tó lè mú mi, tó fi ń sọ wípé kò sẹ́ni tó máa dí ẹ lọ́wọ́. Mo gbà ládùúrà fún ẹ wípé ṣìṣe ti bẹ̀rẹ̀ sí ní báyìí láti ìní lọ. ṣìṣe ó ti bẹ̀rẹ̀ sí ní wọlé tàn ẹ́ pẹ̀lú wípé o mú adé ilẹ̀ Yorùbá, o bẹ̀rẹ̀ sí ní wọ́ wọn lẹ̀ torí pé wọ́n fi ìwọ amúgbó, wọ́n fi ẹ́ jẹ bóyá baálẹ̀ ní kíní, wọ́n fi ẹ́ jẹ sílùú Ìwó because o belong sára ọba ilẹ̀ Yorùbá. Ọba ilẹ̀ Yorùbá kan a gbọ́dọ̀ rí kó máa níkẹ̀dẹ̀ ara ẹ̀ lórí afẹ́fẹ́. A gbọ́dọ̀ rí ọba Yorùbá kan kó máa mú bó kiri ìgboro. Olúwo ló kọ́kọ́ máa ṣe. Ṣìṣe dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní báyìí pẹ̀lú àbọ̀dè tó lọ ń gbà pẹ̀lú àwọn Sultan Sokoto tí òun sọ wípé dandan wọ́n gbọ́dọ̀ gbé sẹ̀ríà wọ ilẹ̀ Yorùbá. Ó ti ṣìṣe o, Olúwo of Ìwó. Ó ti ṣìṣe, ó ti ṣeun ṣe. Èèyàn mi, a máa wọnú ètò tí ní láìpẹ́ láì jìnnà sí ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ìránṣẹ́ Ọlọ́run wa, àwọn tí a gbà fún nìyẹn. Gẹ́gẹ́ bí a ti máa ń ṣe, ó ti tó ọjọ́ méjì ọjọ́ mẹ́ta tí a ti ṣe program last tí ẹ ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá wa, bàbá dáadáa tí wọn ò torí wípé wọ́n fẹ́ ní ṣọ́ọ̀ṣì káàkiri gbogbo Nàìjíríà tí wọn ò torí ẹ̀ kọ́ má lè sòótọ́. Bàbá náà ni Prophet Ṣẹ́gun Adébáyọ̀ tí wọ́n ní ẹ̀ka sí ṣe inú sí ó dà pé under CAC ni bàbá yẹn wà. A ti sọ o, a ní àwa àjà ìjà ẹ̀sìn ṣùgbọ́n ohun tó a gbọ́dọ̀ máa jẹ́ kán mọ̀. Ẹni tó ní iléeṣẹ́ ta ti ń sọ̀rọ̀ nísìn Muslim ni. Even ìyàwó gangan tí wọ́n fẹ́ sílé is a Christian. So bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ìyá wa nínú ìṣẹ̀ṣe àfi wọn máa fà wọ́n mọ́ra pé à ń ṣe ọ̀tá ara wa. Ẹ má jẹ́ kí Sultan Sokoto àti Olúwo, ẹ má jẹ́ kó wá create problem sí ẹ̀rín wa. Bí wọ́n ṣe dá ọgbọ́n náà lọ́jọ́ kìíní àná tó fi rí Ìlọrin wọ̀. Ṣé mo pé èdè àìyedè yẹn náà lọ gbé sí ẹ̀rín àwọn ọba yẹn gbà yẹn. Bọ̀ wọ́n wá fẹ́ ṣe ń sìn wípé ẹ̀rín ọmọ ìlú ní ká ti ilé sí ẹja gbé ẹ̀sìn kan wá. Bóyá tá bá ti ń gé wọn lórí, tá ń gé wọn lápá, àwa máa kọ́ sí ìjà sẹ́ẹ̀rin wọn. Àwọn máa ráyè wọlé, wọ́n á bẹ̀rẹ̀ operation wọn. Kò sí ọgbọ́n tí ẹ fẹ́ dá Sultan Sokoto, Olúwo, kò sí ọgbọ́n tí ẹ fẹ́ dá ní àsìkò yìí. Gbogbo ẹ̀yin ọmọ Ìwó tí gbogbo yín dákẹ́ sí àòfin, gbogbo ẹ̀yin ọmọ Ọ̀ṣun, Gómìnà Adélékè kí ló dé tí ẹ dákẹ́, tí ẹ̀yin náà tí ẹ sọ̀rọ̀. Ẹ fúnra o, Gómìnà Adélékè, ọba ìlú yín kan náà láti ẹ̀túrí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó tún lọ sí ìlú Ìlọrin tó lọ dọ̀bálẹ̀ fún Emir Ìlọrin. Ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀dẹ̀ ń wò. Ẹ dákẹ́ ẹ̀ ń wò. Ẹ má finá sórí òrùlé sùn. Ọba Ìwó, bóyá okay, ẹnu mi àgò. Adélé tí ẹ fi sí ìlú Ìwó, ó ti ń gba ìbọ̀dè wọ ìpínlẹ̀ Ọ̀ṣun tí àwa ọmọ Yorùbá tá a dẹ̀ nígbà láyè. Gómìnà Ọ̀ṣun, Adélé tí ẹ fi sí ìlú Ìwó, ọmọ àlèbọ́n Pascal, amúgbó ọba, 419 ọba, aṣẹ́wó ọba, ó ti ń gba àbọ̀dè wọ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìpínlẹ̀ Ọ̀ṣun ti wà nínú ewu. Ẹ má dákẹ́.
gómìnà Adémọ́lá Adélékè ẹ má dákẹ́ ẹ ṣe ohun tó bá yẹ kẹ́ ṣe fún Rasheed ẹ ṣe fún kó tó pẹ́ màá mẹ́nu dákẹ́ náà ẹ jẹ́ ká wọnú ètò tí èní lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀ bí a ti máa ń ṣe aṣọ a ní ìkànnì wa àti Muslim àti Christian àti ìṣẹ̀ṣe we are one ẹnìkan ò lè gbé ẹ̀sìn kan ṣẹ̀ríà orí burúkú kan wá kó wá fi dà wá lédèrú no n táwa ń sọ ni wípé a gbọ́dọ̀ jà fún ẹ̀tọ́ wa. Go and pray. That God should return into our midst. If we don't pray, what we don't expect, let's pray that God should return to Yoruba land. If we don't pray and this president did not do what God asked him to do, some powerful people will pass by in this nation. Some will not see and there will be no more. And they will be the powerful ones that have the keys of this nation. They have the keys. Somebody is going to say something that is very bad in this nation. And what he will say will make some people to get angry. And they will now be pursuing each other with assassin. And this thing is going to come out from the north. And those that you think they can't face each other will start facing each other. I can see where the money is depot. Depots were installed here and there. Okay, like an oil tank farm. Many. Angels made me to see this very well. And I'm asking, what is this? And they say, it's the forces of darkness that want to get rid of people. But in Africa, as a continent, God wants to bring something out. Yes. He has already started. But he's approaching where we bring something greater out. The Lord said this one that's going to happen will be worse than COVID-19. He wants the whole world to pay homage to And God told me truly that He will give His beloved rest of mind. He will give His beloved rest of mind. But it's a dangerous year. It's possible you will see someone in the morning, but in the afternoon the person will be no more. And it's possible the person you will see in the afternoon, later in the night you will not see the person anymore. And the Lord said we should reside in Him this time around. If care is not taken, 2025 2025 will swallow a lot of people. Children of God, be obedient. It is those that are obedient that God is going to be with them this time around. Those that will do His will. They are the ones that God will stand with this time around. Those that will fear Him.
Òun ni Ọlọ́run yóò dúró tì ní àkókò yìí. They are the one that God will stand with this time around. Ṣé rí 2025 yẹn? You see that year 2025? Àwọn tó jẹ́ alágbára ayé wọ́n máa jẹ̀ka ẹ̀kọ́lẹ̀. Those that are powerful in the world, the high and mighty, will bite their fingers. I can see those that are knowledgeable, those that are wise, they became foolish, they became empty. Those that think they have power, God made them to be lazy. Make sure you are that of God in this new year 2025. Make sure you are that of God. These incidents, is to give the Lord the grace to know the mysterious things that they don't know before. The love of God that will obey Him, that will do His will. The love of God that lives in Him. He will give them the grace to know some mysterious things, some deep things. And these mysteries will result in solutions when these storms are raging. Praise the Lord. Ẹ̀yin èèyàn mi tí ẹ wà pẹ̀lú wa lórí ètò fún ẹ̀yin tí ẹ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò fún ìgbà àkọ́kọ́ ṣé mọ ìdí tí a fi máa ń mú program bàbá yìí wá ẹ jẹ́ kí n sọ fún yín àti máa ń sọ fún àwọn èèyàn wa ṣe rí bàbá yìí jẹ́ èèyàn kan tó yí pé kò kára ẹ̀ sí pásítọ̀ lásán prophet Ṣẹ́gun Adébáyọ̀ bàbá yóò kára wọn sí pásítọ̀ lásán wọ́n kára wọn sí àjìjàǹgbara tí wọ́n dẹ̀ máa ń sọ wípé tí ohun tó bá wù kí Nàìjíríà gọọmenti kan fẹ́ fi ṣe wọn náà wọ́n rẹ́dì a rí àwọn pásítọ̀ mi ń bẹ̀ o àmọ́ program wọn wá nítorí pé bàbá ẹ̀ máa ń ọ̀rẹ́tẹ̀tì àwọn ọmọ ìjọ ẹ̀ ó máa ń kánsẹ́lì wọn wípé ó máa jẹ́ kó mọ òun tọ́ wípé kí gbogbo wa sowọ́ papọ̀ ká jà fún òmìnira pé òun ni the best bàbá ò dẹ̀ yí ohun padà láti ọdún tí mo ti mọ̀ bàbá yìí tó ti ti ẹsẹ̀ sínú ìrìnàjò yìí bàbá yìí sọ̀rọ̀ débi pé ó ní kì í ṣe pé òun ò náwó láti lè fi sá lọ kúrò ní Nàìjíríà ó ní but ó náà ò ní lọ ó ní ìlú ìlú lọ́jọ́ máa wà tí a fi máa délẹ̀ lérí tá a fi máa gba òmìnira ṣé mọ̀ someone like bàbá yìí náà wà tó yí pé bọ́wọ́n ṣe fẹ́ fi orúkọ Ọlọ́run tán yẹ fẹ́ fi kó dúkìá jọ lọ́wọ́ ń lépa ṣùgbọ́n bàbá yìí ò bá wọn ṣe irú ẹ̀ tán yẹ fẹ́ fi orúkọ Ọlọ́run láti máa fi gbowó lọ́wọ́ ẹni tí ebi ṣe ń pa nínú ìjọ wọn ṣùgbọ́n bàbá yìí ò ní bàbá wọn ṣe irú ẹ̀ bàbá yìí ń sọ fún àwọn ọmọ ìjọ ẹ̀ ohun tó tọ́ àtohun tó yẹ ká máa gbọ́ lẹ́nu ìránṣẹ́ Ọlọ́run ọ̀rọ̀ ohun tó yẹ ká máa gbọ́ lẹ́nu ìránṣẹ́ Ọlọ́run òun ni àwa ń gbọ́ lẹ́nu prophet Ṣẹ́gun Adébáyọ̀ tí mo gbà fún wọn Ọlọ́run ni àkọ́kọ́ tí mo kọ́kọ́ gbà fún wọn bọ̀ mo gbà fún bàbá yìí tán bá ní kí tún mú ọmọ ènìyàn tí mo tún gbà fún bí olóyè in fact mo tún gbà fún bàbá yìí náà because bàbá yìí ń sọ takuntakun ó ní bí DSS wá gbé òun ó ní ohun tó ń sọ lọ́n ó náà àtúndéwájú wọn ó náà àtútù sọ tó dẹ̀ ń bá wa ké sí President Bọ́lá Ahmed Tinubu gbogbo ìgbà pé àfi tó bá pín Nàìjíríà sẹ́ ó ń jẹ́ kó yé bàbá yẹn pé àfi tó bá pín ìlú ìsẹ́ àfi tó bá pín kò yí òun padà lọ́jọ́ kankan rí kí ló wá ṣe àwọn ìránṣẹ́ Ọlọ́run tó kù kí ló ṣe ẹ̀yin tó kù tí gbogbo yín dákẹ́ kí ló ṣẹlẹ̀
ẹ darapọ̀ mọ́ bàbá yìí náà bí bàbá yìí ṣe darapọ̀ mọ́ olóyè Ìgbòho ṣá. ẹ̀já tẹ̀síwájú ìdí tí a fi máa ń mú ètò bàbá yìí wá ni èmi kò sọ yẹn. ẹ̀já tẹ̀síwájú ká máa gbọ́ ọ̀rọ̀ bàbá yìí lọ nítorí pé ọ̀rọ̀ tó yẹ ká máa gbọ́ ni. ó bẹ́tà ju ká lọ máa gbọ́ ẹnìkan tó ń ṣì wá lé ọ̀nà tó sọ wípé orí òkè ni ká máa lọ, tí ò sọ ohun tó tọ́ ohun tó yẹ ká ṣe, tí ò sọ fún wa. tẹ́ bá wo bàbá yẹn rí pé kò ń ṣe oníjìbìtì ìránṣẹ́ Ọlọ́run, ènìyàn ní lára àwọn tọ́lọ́run dẹ̀ fi ṣọ́ ẹran ni. ẹ má bá wa ká lọ. ẹ̀yin olólùfẹ́ wa, ibi tí bàbá yìí dé yìí ẹ jẹ́ ká fetí sílẹ̀ dáadáa ká gbọ́ mẹ́sẹ̀gì ibẹ̀ yẹn. ó nídìí bàbá yìí ó fẹ́ gba àdúrà kan nípa Amẹ́ríkà, nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ní Amẹ́ríkà. bàbá yìí tó wá ń sọ wípé etí tí àwọn kan á fi gbọ́ wọ́n á fẹ́ kórìíra àdúrà yẹn. ó ní ṣùgbọ́n tí a bá lè gbà tí àdúrà yẹn gbà, ó ní òun ní solution fún wa. gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe ń sọ, mo gbà fún bàbá yìí pé Ọlọ́run fi ṣẹ́ ran, torí pé ó ná àwọn kankan tí bàbá yìí ti sọ tó dẹ̀ rí bẹ́ẹ̀. Ọlọ́run gbẹnu bàbá yìí sọ̀rọ̀, ó yàtọ̀ sí ọ̀wọ́n kan. ẹ já tẹ̀síwájú. Is the voice of the Lord and be led by what the Lord has shown me. Are you agree with me? ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa ẹ̀rí kó lágbára. Ọlọ́run ká ogun àgbáyé kúrò lórí Trump. Bombshell here and there and ask Lord, why is this happening? They say it's Trump that they want to destroy his life. They want to start the life of Trump. Why not pray for him that they will not get him? Why those that want to get him, Lord? The agents of the powerful ones, representative of darkness, within and outside the world. America. Don't be angry with the prayer point. I know you don't like him. Àwọn màmá ò láì jẹ. Tàtọ́mọ̀ yóò kí kàwé ìgbèrú báwo ló ti fẹ́ láì jẹ. Ọ̀rẹ́ ló kàwé ìgbèrú. Bó ṣe ń sọ̀rọ̀ ẹ̀kú máa wọ́n tí ò láì jẹ ẹ̀nu yìí. Gbogbo àkànlá tó lẹ́ lóòó. Gbogbo olúlẹ̀ fi máa ń pípa ẹ̀. Praise the Lord. Hallelujah. Àwọn kan ò láì jẹ tó ń gbé pọ́lí
politicians are like politicians wọ́n kọ́ sọ ẹ̀pọ̀ lọ́wọ́. ẹ̀pọ̀ lọ́wọ́ mi òun ṣe ẹ̀wọ̀ wá kò dó lágbòdò kò tẹ̀ tó ń kọ̀tù adé trọ́ọ̀mù wo bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ̀ solution ló dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ kìrìsìtẹ́nì o. The solution to Christians. Àwọn iná táwọn ẹ̀mí òkùnkùn dá káàkiri gbogbo ayé yóò bomi parí ẹ̀gbẹ́ kò tó kú o. Well, the fire that has been ignited by the powers of darkness is going to put some of them off. Àwọn tí èṣù ti sọ ìdàkúdà yóò tú ọ̀pọ̀lọpọ̀ lẹ́ o. Many that the devil has turned to something else is going to deliver some of them. Amen. Àmín. Lórúkọ Jésù èṣù oníjogún ọmọ ẹ. Àmín. In the name of Jesus, devil will not inherit your children. Ṣé ẹ ní gbàdúrà báyìí? Are you not going to pray? Ṣe fẹ́ gbà. Tẹ́lẹ̀ fẹ́ gbà. Áfíríkà, ìkà. Ẹ̀yin ògùn wo news? Ẹ̀ ń gbọ́ news. You don't listen to news, you don't watch news. Bẹ́ẹ̀ni ẹ̀gbọ́n news yẹn náà ẹ̀bà tí àmàlàlẹ́ máa fi kú. Ẹ̀fẹ́ mi ń tẹ̀lé gbogbo nǹkan. Ẹ wò gbà tó ń give speech fáwọn European. Look when he was delivering his speech to the European community. Ó jẹ́ kó yé wọn wípé ẹ ti sọnù. He made them known to understand that they've got missing for a long time. Wọ́n ní sẹ́ ìgbàgbọ́ náà pẹ̀ yìí sí yín. He said, don't know that God is backing you. Ẹ̀yin ní kí ọkùnrin máa fẹ́ ọkùnrin. He said, male should marry male. Ẹni kí obìnrin máa fẹ́ obìnrin. Female to marry female. Ṣùgbọ́n ní Amẹ́ríkà sẹ́mi dé yìí o. America that I'm reigning now as president. Nothing like that is going to happen. Ẹ̀yin Europe ọlọ́run kọ́ yìí sí. That Europe, God is backing you. Ẹ̀pọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ bóyá wọ́n fẹ́ padà sọ́dọ̀. In his words, in his speech, he made them know that they need to return back to God. They need to seek the face of God. Do you listen to news? And that's the person that God can use for you to have good sales. That's the person I ask you to pray for. He explained some things to them in detail. Then this time around that I'm here as the president, what America to do all for you, you guys start doing for yourself. Let him also, as the president, America also play his own part. Praise the Lord. Hallelujah. Look at the president of Burkina Faso. Burkina Faso. How many has he reigned as president of Burkina Faso? Yes. 2 years. Come on, just 2 years. And we'll not Burkina Faso is now meaningful. They are developing almost every day. Because I don't be at the àwọn olórí tẹ́ ní tó bá yá wọ́n máa tún àwọn ọ̀rọ̀ mọ́pọ̀lọpọ̀ ìwọ lágbájá ìwọ bàbá àgbàyà. Our problems are leaders in this nation. Má kú. Àwọn ọmọ gbogbo ẹ̀jẹ̀. There are the problems destroying the forest. Ó wàásù fáwọn Haúsá iye wọn ṣí. He preached the Hausas and the understanding God opened. Àwọn Fúlàní òṣàlà yẹn kan tẹ́ra ní jẹ́ni. Fúlàníes are not part of you, you're only disturbing yourself. Ẹ tẹ́ra ní jẹ́ni. You're only deceiving yourself. Tinubu èdè òkú ẹ máa mo ti fi ẹ sáyé ẹ gbogbo báyìí. I'm no more busy in Tinubu. I've left you to be on your own. Òkú ti sọ kankan fún yín pé ọmọ náà láti kí ni. I've told you he's a child of fire and you sent to fire. Amen. Hallelujah. Ṣé àrí oníkálukú ló tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀? Let everyone stand separate. Ọ̀rọ̀ ni mo sọ o. I'm talking. Torí wọ́n tó bá fẹ́ bá wọn jẹun ó lè dúró. If you want to eat with them, dine with them, tó bá wọ̀ stand out with jẹun. You want to eat with them? Dúró tí wọ́n má dó tèmi o. Stand with them, don't stand with me. Tí wọ́n bá sọ̀rọ̀ báyìí. But I want to speak now. Ògùn yẹn náà máa tara yín dún pọ́n. Because what I'm saying will be touching you. Ẹ wo fíìmù ní Lagos State. You want film in Lagos State. Ẹ wo
You watch him in the western part of Nigeria. Àti East àti North Nigeria. In the eastern part and the northern part of Nigeria. All the ones you've been watching, they're few, they're little. Very reckless and a Russian film. Àwọn fíìmù tó le tó lágbára. If you see some film, you will cry. Tó bá wo àwọn kan, ó sunkún. Bẹ́sẹ̀ ìjọba àwa ènìyàn náà dẹ̀ fúnlẹ̀ lé. Like this the government of we human beings. Lórí Ọlọ́run fẹ́ mú ohun tuntun jáde sẹ́. Because God wants to bring out a new thing. Ẹ̀yin bàbá yẹn, ọmọ iná lọ́lọ́run fẹ́ rán sí iná. It's a child of fire that God will send to fire. Ọlọ́run jẹ́ mi òkú jẹ́ gbé. You have not eaten anyhow. Ìṣe kánsẹ́lọ̀. Not a counselor. Àtọ́ba wọn sọ pé kí ẹ bá ṣe chairman ní ti yí tí ẹ máa dùn ní. Torí ní wọ ṣẹ́ẹ̀tì mọ́, bùbá àti ṣòkòtò àtàgbádá lẹ́ẹ̀ máa ṣe kí ni. Tó bá jẹ́ gbé àbòdò yìí lẹ̀ gbé ní sínú sẹ́ẹ̀tì àwọn tí ń gbégbé mọ́. Ẹ ti mọ ibi tẹ́ máa gbé tí ṣe bẹ́ẹ̀ mọ́ bẹ̀. Àbọ̀bá yóò ti ẹ̀dá mi náà. Àfa ó mọ́ bẹ̀. Wọ́n wá fẹ́ ṣe chairman ní local government. So àbòdò ló wà á gbé. Ìkòyí ni ó ti súnmọ́ Bàná. Ìkòyí ni ó máa ṣe o. Àbí o fẹ́ ṣe chairman local government ní ìsìn. O ò ní ṣéèjì tó wẹ̀. Níwọ̀n tó jẹ́ pé ibi ti pa àkíráàkì. O wá níbi tó ọbẹ̀ tó hè tí bọ̀bọ̀ tó wà. Tí bọ̀bọ̀ ló pè é. Ikúrò mẹ́ta kábó ṣe máa lè ké. Bọ́ọ̀lù òwúrú ni ẹ́. Praise the Lord. Hallelujah. Ó ṣe bí bọ́ọ̀lù ké. Ó sọ̀rọ̀ bí bọ́ọ̀lù ké. Pélé ìgbà wọ́n bá fi síbi owó. Yóò jalè ju àwọn alágbádá yìí ló ti jalè lọ. Ṣọ́ọ̀ṣì láti bá máa gbé nílé ní báyìí. Àwọn ti lẹ́wọ̀ ẹ̀jẹ̀ ṣe á máa ká. Jésù ṣàánú fún mi, ọba. Irọ́ ni o, ọ̀daràn gidi ni. Amen. Àmín. Wòlíì báyìí. Prophets are duping you. Jẹ́ ló dẹ́ ìṣe Nàìjíríà tó ní kàtó. Ìyáálé ń báyàwó, ìyàwó náà ń báyàlé. Amen. Àmín. Ṣé mẹ́dáadáa? Àmín. Oníkàlùkù ló wáyé fúnra ẹ̀. People are looking for spaces for themselves. Ìyáálé ń báyàwó, ìyàwó náà ń báyàlé. Laying the first one on each other. Jẹ́ni bá ṣe jókòó sórí ọ̀tá yà ń gbára wa gan. Even on the altar, we'll play fast one against each other. Praise the Lord. Hallelujah. Irọ́ là ń pa o. They're all lying, duping you. À ń gbára wa. Wo bí? Laying the fast one on each other. Tá a bá ti rí àwọn pásọ̀ tá a jó kan àti gbára wa. Ẹ kúkú sọ gbọ́dọ̀ mi ọ̀rọ̀ wèrè ni. ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa ẹ̀rí bó lágbára. Pásọ̀ yìí kan, ó dọ́gbọ́n kan lẹ́jọ́ mẹ́ta ẹ̀. Wọ́n ti gba ṣọ́ọ̀ṣì lọ́wọ́ ẹ̀, ó wá lọ dọ́gbọ́n bẹ̀rẹ̀ ibì kan. Ẹ ti mọ brọ́dà ẹ̀. Ọkùn ti mọ ẹni tí mò ń sọ ẹ̀. Ìlú yọ̀. Wọ́n wá rí pé àwọn tó wà ìpọ́tàbì ní àwọn bọ̀kọ̀tọ̀ àwọn ẹran tó ní kìíní àwọn ike ẹran tẹ́ máa ń jẹun ìbá ilẹ̀ jẹran ike wọ́n mọ̀ pé kò ní sínú gbogbo mọ́ ìkúrẹ́ ọ̀mọdé you have to come back you please ṣe gẹ́gẹ́tò ṣe àtọ̀rọ̀ wa jẹ́. We are deceiving ourselves. Ẹ̀mí Ọlọ́run ò sí mọ́. The Spirit of God is no more. Ìfẹ́ owó. The love of money. Àti kú ọ̀rọ̀ jọ. To gather wealth. Èmi sọ pé àṣírí yóò tù. I told you secrets will be open, will be exposed. Ẹni ò gbọ́ tí Bọ̀dé Jọ̀jí sọ ń jẹta ní bí jẹta bá nà. Look at what they have said recently. Only why all those people bank get money. You don't have a factory. No factory. Bọ̀dá ẹ̀gbọ́n náà gan ya wèrè gan. Ó lè ṣe kí ni? O lè bólè ní. Praise the Lord. Hallelujah. Bọ̀dá àjọkúra wa ni o. Ẹ̀gbọ́n táwọn ẹ̀ náà tún máa
máa sọ uncle all of us are brother. Ìtú àṣírí mi me too you get àṣírí your I get your àṣírí your whole àṣírí dey for my hand. Your whole àṣírí dey for my hand. Ṣe bẹ̀rẹ̀. Just starting. Ṣé ẹni ọ̀tá yìí? You see this altar? Àṣírí yóò tún débi pé. Lot of secret to be exposed. Èmi ti sọ bí nínú ọ̀fíìsì ọ̀fẹ́ gbàgbọ́. I've told you something that you refuse to believe. Mo ní ọ̀pọ̀lọpọ̀ máa bọ́ ṣọ́ọ̀ṣì báyìí. Ṣé plasma ló gbé wá? Plasma ló gbé wá. Yóò gbé jí wa gan. Yóò gbé jí wa gan jí o. Someone that comes with that gave the church a plasma will go with the G wagon. Ẹ̀kọ́ bẹ̀. Write it down. Àdánù tó ni wọ́n bá mi sọ̀pọ̀ tó gbọ́. God came to me and he told me a lot of things. Ẹgbẹ́ tí mo fẹ́ sọ yìí o. This is what I want to say. Gbogbo ọ̀rọ̀ mi láàrin yín ní ìsinyìí. The way I was talking in your midst now. Bí àdìtú ni. They will look like mysteries. Àwọn pásọ̀ kan kóra wọn jọ lọ́wọ́ ní mínísírì kan báyìí. Some pastors got themselves in some ministries now. Ẹ gbọ́ oye tí wọ́n máa gbé lá. You are going to hear the huge sum of amount they are going to escape with. Ẹni jẹ́ kí ògbọ́n yóò ní stroke. Even the king of the church will have stroke. Yóò ní stroke. Will have stroke. When they will loot the church. Ẹ̀kọ́ tí mo sọ sílẹ̀. Right what I'm saying. Ẹ̀jẹ̀ kí gbogbo àgbáyé máa gbọ́. Let the whole world hear it. Olórí ọmọ mi. The Lord said my son. Mo fẹ́ lu bẹ̀bẹ̀ mi. I want to be my own personal throne. Látara rẹ̀ sí ayé. To you to the whole world. Èsì yóò kà mí. Bless your son. tó ọ̀rọ̀ rẹ̀ wọ̀ ẹ̀yin èèyàn ẹ ti gbọ́ gbogbo àwọn tọ́rọ̀ kànnà fọ́nrán yìí àwọn ìkìlọ̀ àwọn ìran gbogbo mẹ́sẹ̀gì tán fílẹ̀ tí Wòlíì Adébáyọ̀ fílẹ̀ ẹ̀rí kó lágbára ó lẹ́tìkẹ́ ẹ drop comment and remember to like share. ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media ẹ kú àdúró tì wá látàárọ̀ ẹ ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá wa lénìí mo gbàládùra àwa là máa wá o ẹ̀yin náà la sì máa bá ẹ jẹ́ ká gbáradì fún mega rally wa tí ó ń bọ̀ ní kòpẹ́kòpẹ́ ẹ já gbáradì ní kòpẹ́kòpẹ́ a máa jáde mo dẹ̀ gbàládùra Ọlọ́run Elédùmarè á fún wa ṣe a máa gba ilẹ̀ wa kò sí bí wọ́n ṣe lè ṣe tó kò sí bí wọ́n lè gbógun tó àwa máa gba ilẹ̀ wa lọ́wọ́ wọn agbára àṣẹ Èdùà ẹ̀bẹ̀ náà ni àtún máa fi ránṣẹ́ sí bàbá Bọ́lá Ahmed Tinubu kó gbọ́ ohun tí àwọn èèyàn ń bá sọ kó pín ìlú yìí that is the solution kó pín torí pé àǹfààní nìyí a gbọ́dọ̀ tún mísì ilé tó wà lọ́wọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí a gbọ́dọ̀ tún mísì ẹ̀ mọ́ o àǹfààní ta ní ni pé kí bàbá Bọ́lá Ahmed Tinubu kó bá wa pín tó pé agbára wà lọ́wọ́ ẹ̀ láti lè pín orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ kó pín à ń ṣe ara kan o à ń ṣe ara kan pínpín ni àwa dẹ̀ ń fẹ́ a fẹ́ nǹkan míì ju pé kán pín bàbá fúnra wọn ó yẹ kán ti mọ̀ by this time pé Fúlàní ò lè fún wọn láàyè ní 2027 ẹ ṣáà ti gbọ́ àwọn fúnra wọn ti gbọ́ bàbá fúnra wọn mo níbi lè pé wọ́n ti gbọ́ gbogbo nǹkan tí Fúlàní ti ń sọ fún wọn sìn pé kó má expect ìbò ẹyọ kan ní ọ̀dọ̀ wọn ní 2027 tó túmọ̀ sí pé bàbá ẹ pín wa o ẹ fún wa ní òmìnira tiwa kẹjẹ ká máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ kẹ́ bá wa ṣe bí Ọlọ́run ṣe dá ìlẹ́yìn bẹ́ẹ̀ ni kẹ́ bá wa dá padà sí Ọlọ́run ti fi rán yín ó wá kù sí yín lọ́wọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu ó kù sí yín lọ́wọ́ o ẹ má rí àwa tí à ń béèrè fún ẹ̀tọ́ wa ẹ má rí wa bí ọ̀tá a kì í ṣe ọ̀tá yín o bàbá Bọ́lá Ahmed Tinubu a kì í ṣe ọ̀tá yín à ń ṣe ọ̀tá yín òmìnira ẹ̀tọ́ wa làwa ń béèrè lábẹ́ òfin dẹ̀ fàyè gbà pé ká béèrè so ẹ má rí wa bí ọ̀tá o
Ìgbòho kì í ṣe ọ̀tá yín, bẹ́ẹ̀ ni bàbá Akíntóyè kì í ṣe ọ̀tá yín o. Ẹ̀pin wa ni o, ẹ̀pin wa ni o. Ní báyìí a ní rí jù báyìí ní ti tèmi tí a máa fi orin sọ pé ó dàbọ̀ fún àkókò. Òkè àti ilẹ̀ Òkè tó jẹ́ ọba pàtàkì nílẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ àwọn darandaran tí wọ́n dààmú wọn alámúnigbò kan nínú gbogbo Yorùbá sì dákẹ́. So lẹ́ẹ̀kan sí ká tó máa lọ, ẹ má gbàgbé láti follow Koiki Media lórí gbogbo àwọn wẹ́bsáìtì wa www.koikimedia.com. Ó jẹ́ orí YouTube ni, kẹ́ follow wa ńbẹ̀. Bẹ́ẹ̀ ni kẹ́ follow wa ní orí X, kẹ́ follow wa ní orí Facebook, gbogbo ẹ̀ tí ẹ ti ń wò wá lọ́wọ́lọ́wọ́ ńsìn. Lákòótán ẹ má gbàgbé orúkọ YouTube wa yẹn, ó ti àlò ti tẹ́lẹ̀ yẹn mọ́, a sì ń lò fún news, but tẹ́ bá fẹ́ máa wò wá lórí live program WD76 Media ní péjì wa ń sìn tí ẹ ti máa rí wa wò. Kò ní jù báyìí lọ fún ti àkókò. Ẹ má dẹ̀ gbàgbé láti support wa. Ìrànlọ́wọ́ tí ìrìn àjò yín nílò òun ni ọ̀rọ̀ owó, nítorí pé òmìnira a lè gbà lọ́fẹ̀ẹ́. Ẹ jọ̀ọ́ ẹ support wa fún mega rally wa tó ń bọ̀ wájú. Owó náà la máa fi jáde, owó náà la máa fi jáde. Ẹ jọ̀ọ́ ẹ bá wa support, a nílò ìrànlọ́wọ́ yín. Ẹ bá wa support. Ẹ mọ̀ àwa ń sìn, àwa fira wa kalẹ̀ láti ṣetán láti jáde. So ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa náà, ìrànlọ́wọ́ tẹ̀yin náà bá lè ṣe láti rí pé kẹ́ lè fi ràn wá lọ́wọ́, ẹ bá wa kàn sí Mr. Koiki kẹ́ ràn wá lọ́wọ́. Gbogbo ìrànlọ́wọ́ tọ́rọ́kọ́bọ̀ tẹ́ bá fẹ́ ṣe fún wa, ẹ bá wa kàn sí Mr. Koiki kẹ́ ràn wá lọ́wọ́. Ẹ jọ̀ọ́ abẹ̀yìn ni, àrọ̀ yín ni. Òmìnira ń ṣe ọ̀fẹ́ o, kò ń ṣe ọ̀fẹ́. So wà ní ojú báyìí lọ́hùn, ibi tẹ́ ti ń tọwọ́ bàpò tẹ́ ti ń mówó, ibẹ̀ náà ò ní gbẹ o. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ní fọwọ́ ọwọ́ yín tẹ́ fi ń mówó ní fi gbọ́mọ sí o. Ẹ ṣé o, ire o. Láti àwọn tàbí ti kan pàápàá Yorùbá a sọ̀rọ̀. Àwọn adarọ̀ náà dá sọ ní ìgbòho nìkan. Ẹnu Yorùbá ò bá ti jọ, ẹnu Yorùbá ò lè jọ. Ẹ má fún ta lọ́rọ̀ sọ, kọ́ má bá mọ̀dé abájọ wa. Ẹ̀tọ́ náà fi gbà ṣẹṣẹ lọ́wọ́ wa. Òye wa, níṣẹ́ náà brain wash wa, torí tó bá dìgbà kan fẹ́ nu wa. Náà sì gbà ṣẹṣẹ lọ́wọ́ wa. Yorùbá ẹ ti sùn, àní ẹ̀yìn sùn. Ó yẹ ẹjí máa sùn, kọ́ má padà mú wa ní ogun ẹ̀ṣọ́. Lórí ogun bọ̀, ogun ẹ̀ tètè ká múra o. Ogun bọ̀, ẹ jẹ́ ká múra o. Ṣebí ìjọ lárọ̀ bá nígbà ní ló ti ìjọba. Ẹ̀yin ọba wa, ṣe bẹ́yìn náà ni bàbá wa. Ẹ má lajú yín sílẹ̀ kájéjì kó gba ilẹ̀ wa. Kán yé pa àwọn èèyàn wa. Lójú yín ẹ jẹ́ kó bá padà sáyé ọba. Káṣe kán lè padà sẹ́nu ọba. Olóṣèlú gbọ́dọ̀ máa láṣẹ ọba. Ṣèbí ẹ̀ gangan náà pè ní ìjọba. Tipẹ́ tí Yorùbá ti fẹnu ṣe, ó yẹ kúrò lóko eré. Lọ́wọ́ yìí ẹ dúró déédéé kí tẹ́lá ti máa padà dé onílé. Yorùbá ẹ ti sùn, àní ẹyẹ sùn. Ó yẹ ẹjú máa sùn, kọ́ má padà mú wa ní ogun èṣù. Lórí ogun bọ̀, ogun ẹ tètè ká múra o. Ogun bọ̀, ẹ jẹ́ ká múra o. Yorùbá ìjà yìí kì í ṣe ìjà Sunday Igboho nìkan. Ìjà gbogbo Yorùbá ó yẹ dìde. Ẹ̀yin alágbára àsìkò ti tó, wọn kì í sọ fáfọ́jú kò dùn rọ̀. Òun kan máa mọ̀, ẹ jáwọ́ lápọ̀ tí ó yọ. Ẹ já gómi lákàánú, ìgbọràn sùn jẹbọ rí. Ẹ jẹ́ kó tó àlàkóró dúdú. Kò sẹ́ni bọ́dí tó lè rínú. Yorùbá ló dalẹ̀ jù ẹ má fi bínú. Ẹ̀rù yìí tó ra ẹ̀yin Yorùbá, gbogbo Yorùbá. Ẹ̀rù yìí tó ra
gbógun ti ẹ̀rù ìdóra. Olótìtọ́ ṣe máa jẹ ọ̀tá yín. Ẹ̀rù ìdóra. Ẹ̀yin lẹ dalẹ̀ Abíọ́lá Awólọ́wọ̀. Ẹ̀rù ìdóra. Ẹ̀yin lẹ dalẹ̀ tó dé ìdí àgbọn. Ẹ̀rù ìdóra. Ìjọ wo wá ní Yorùbá máa gbọ́n. Ẹ̀rù ìdóra. Yorùbá gbọ́n àtẹnujẹ ló ń pa wọn. Ẹ̀rù ìdóra. Ṣé kò mú ní kápẹ́ olóko ẹ̀rù ni? Ẹ̀rù ìdóra. Ọmọ aláṣọ wa wá kìsà ó tún fẹ́ ní. Ẹ̀rù ìdóra. Ọmọ ẹlẹ́nu wa ń jẹ̀kùn ó tún dùnnú. Ẹ̀rù ìdóra. Gbogbo tó lè ṣàǹfààní fún wa ló ti kó yọ. Ẹ̀rù ìdóra. Wọ́n ti pẹ́ tí Yorùbá ti fẹnu ṣe. Ó yẹ kúrò lóko eré. Lọ́wọ́ yìí ẹ̀dùn dédé kí tẹ́nàtì má padà lé onílé. Ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ Sunday Igboho nìkan, ọ̀rọ̀ gbogbo wa ni o. Àṣìdáadáa olóṣèlú wà wọ́n lọ ní gbogbo ẹ̀yàn àgbà ọba Ọlọ́ràdákẹ́ Ọlọ́rìṣà Aláàfin Àwùjalẹ̀ Aláàfin Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Alára Àjílù ọ̀hún.